a ti ń wò pé gbé ọrùn awo láti nǹkan bí ìrọ̀lẹ́ láti ń wò kú yẹn. ibi tó tẹ òkú ẹ̀gbìn sí ìwọ bọ́sẹ̀ pa tó pé rẹ̀ pa ṣó o lè wọ ọbẹ̀ torí ó di ilé ẹ̀rù fún ẹ torí pé o mọ̀ pé iṣẹ́ ibi ló ṣe torí o mọ̀ pé iṣẹ́ ìkà ló ṣe ọwọ́ ẹ̀ ò mọ̀ nínú ọ̀rọ̀ tó wà lẹ̀. tọ́lọ́ lè gbé ọ̀run gbé 10 million fún mi ṣé gbé ọ̀run tó yẹ pé 550,000 tàbí sọ hospital kìíní ti wà ń bẹ̀ tẹ́kẹ́jì 5 million lásán kú 2 million góòdì látàkà tó ṣe náà. o ti sọ náà ní ìsinyìí o ní tó bá fún ẹ lógún wàá gbà tó bá gbà ẹran òun ló jẹ torí kò tọ́ sí ẹ ìwọ ọmọ àtòǹdó orí ìwà lásán lásán yìí. wọ́n ti fẹ́ pa wá tán o ìyá bíbá ló ṣí mọ́mì wá lọ́wọ́ iṣẹ́ ó gbaṣẹ́ ṣínṣìn lọ́wọ́ ẹ̀ kò rí jèrèdè ní ó tuntun ṣí Egbin náà lọ́wọ́ iṣẹ́ torí property Egbin ṣàbá mi bẹ̀ kó má pa àwọn ọmọ ẹ̀gbọ́n mi o tí nǹkan kan bá ṣe àwọn ọmọ ẹ̀gbọ́n mi ìyá bíbá máa jẹ́. tí ń wò pé gbé ọrùn awo láti nǹkan bí ìrọ̀lẹ́ láti ń wò kú yẹn láti ń ṣe táwu pásítọ̀ Akówórọ̀ wà ń bẹ̀ o ńgbà tá a wò kú o síta àwọn kan wà ń bẹ̀ àwọn tíjọ́ wá fi tó ń jẹ́ ìyá òòṣà àwọn náà wà bẹ̀ ìta náà jókòó sí wọn ò wọlé wọn jókòó síta bọ̀ pásítọ̀ Akówórọ̀ pásítọ̀ ṣọ́ọ̀ṣì kí lórúkọ wọn dádì tó ń pè ní dádì wọn spiritual father wọn wà ń bẹ̀ àwọn èèyàn wà ń bẹ̀ nígbà tá a wú òkú a dẹ̀ gbé òkú lọ bá a ṣe gbede agbé òkú àwọn ọmọ náà wà ráǹdì o mo ti lọ kọ́ àwọn ọmọ o àwọn ọmọ wà ní plaza àwọn jókòó síbẹ̀ ìdè wà nígbà tá a wú òkú a dẹ̀ gbé òkú yẹn a gbé lọ sínú sàré lójú ọmọ wọn a pé ọkọ wọn dádì ní àwọn wà ní ìsera fún ọjọ́ 7 ìgbé ká máa ṣe lọ mo pọkọ mo pé gbogbo ní amúdá yìí mo dẹ̀ pé tó ẹ̀yìn mú ìbá tó ń jẹ́ tú mi ṣe ètò ń sọ̀rọ̀ jàtìjàtì yẹn ẹran yẹn mo pé ó ní àìjẹ́ kó ń sọ fún mọ́mí òun kó ń sọ fún àǹtí òun ìgbà tí máa padà pé gbogbo wọn sì sọ fóònù ni wọ́n dẹ̀ sì sọ fóònù mo dẹ̀ gbé òkú wa dẹ̀ ṣe mi ṣáà lè dá òkú dúró mọ́ ẹ sọ fún ẹ ní ká lọ́ máa sí òkú wa ẹlẹ́yìn òní interest a dẹ̀ gbé òkú àwọn pásítọ̀ yẹn wà ń bẹ̀ a dẹ̀ gbé sínú sàré so ibi tí mo ti fi aṣọ pupa àtàṣọ dúdú sí ẹni kó wá gba picture ọbẹ̀ kó wá post ẹ̀ tẹ́bàdà ilé ìdẹ̀ máa post ẹ̀ sí TikTok ẹ máa wò ó lọ ibi tẹ́ bá ti rí aṣọ dúdú àtàṣọ pupa mi wà inú mi dùn pé Akówórọ̀ wà ń bẹ̀ àwọn aláwọ̀ òkú Akówórọ̀ fún rẹ̀ ló gbé pọ́ sínú ilẹ̀ ńlẹ̀ so ibo láti fi aṣọ pupa àtàṣọ dúdú sí tẹ́ ẹ̀ ń rí fíṣọ̀ tí ò dáa fíṣọ̀ tọ́lọ́hùn ràn yín tẹ́ ẹ̀ ń rí wọ́n ní aṣọ dúdú àtàṣọ pupa wà ń bẹ̀ ibo náà ti rí pásítọ̀ Akówórọ̀ wà ń bẹ̀ spiritual father wà ń bẹ̀ àwọn èèyàn wà ń bẹ̀ kàgbèsè àwọn ọmọ Ẹgbẹ́ Ọ̀run dẹ̀ wà ń bẹ̀ èèmọ̀ Ẹgbẹ́ Ọ̀run méjèèjì wọ́n wà ń bẹ̀ wọ́n bu yẹ̀pẹ̀ sórí ìyá wọn tí ò bá mọ̀ kò mọ̀ ni pé mo ní evidence ló ṣe ń parọ́ mọ́ mi a dẹ̀ gbé òkú yẹn sílẹ̀ ńlẹ̀ àṣetán abo òkú ẹ wá máa wo lẹ́yìn bàtà abo òkú tán èmi náà filẹ̀ àti káàtì àṣe gbogbo ẹ̀ ok àṣetán ọjọ́ kẹjọ ó rí mi ó náà ti bọ́sẹ̀ kí ló ṣe gbogbo ojú yìí mo ní àgbà tá à ń káàkiri tá lọ sí local government nǹkan tó fà á náà ni ó ní kí pẹ̀lú àdẹ sọ̀rọ̀ mo ṣe polo gan mo fún wọn gbogbo àwọn àbúrò wọn ni mo fún ní polo yẹn so meanwhile Ẹgbẹ́ Ọ̀run wá ń bá mi pé Àríkẹ́ wọ́n dẹ̀ fòkún mi ilẹ̀ bẹ́yẹn wọ́n fòkún yín lẹ̀ bí mo ṣe pé bàbá tán mú sí ìtajì kìíní nìyẹn wọ́n ní bàbá pé Ẹgbẹ́ Ọ̀run bá ṣe fi òkú yín lẹ̀ pé kò dáa ó yẹ ká ti ṣe nǹkan sórí ẹ̀ before 40 days pastor spiritual father wọn náà pè mí ó ní àti pọ́sẹ̀ ó yẹ ká fi bó jẹ́ glass ká fi kan báyìí ká gbé kan dúró báyìí ìgbé ká wá fi car park ká fi dúró tó lè Ẹgbẹ́ Ọ̀run gbé 10 million fún mi ṣé Ẹgbẹ́ Ọ̀run tó yẹ pé 550,000 tàbí sọ hospital kìíní ti wà ń bẹ̀ tẹ́kẹ́jì 5 million lásán kú 2 million góòdì látàkà tó ṣe náà so ó dẹ̀ sọ fún mi ó dẹ̀ ń parọ́ mọ́ mi pọ́n gbé 10 million fún mi láti gbé 10 million fún mi bọ́ mo wò pé oore tí Ẹgbẹ́ Ọ̀run ṣe fún mi ó ju nǹkan tí mi ní lè ṣe fún padà náà mo lè ṣe àdúrà ní fún mi lọ́jọ́ ọ̀la mo dẹ̀ pè ẹ́ mo ní ya Muiz ẹ jẹ́ ká wá ṣe bẹ́rí àǹtí o ká ṣe díẹ̀ sí ká ṣe anything pé kí ni ó ní òkú ògbówó fún anybody èsì tó fún mi nìyẹn ó ní òkú ògbówó fún anybody náà owó 40 days ká fẹ́ ṣe ráìsì ká fẹ́ pẹran nìkan ló fún mi ní 100,000 nínú 600,000 ẹ wo déètì ẹ̀ ẹni kó ti súnmọ́ 40 days ìgbà tó fún mi ọjọ́ kejì 40 days ló tẹ̀ fún mi ní 100,000 naira kò ẹni kó gbé rìsíìtì ẹ̀ jáde tó ti fún mi ní 100,000 ní ọjọ́ tá a fẹ́ lọ ṣe kínní kò fún mi ní nàdà mo dẹ̀ gbé òkú tán wá ní ká ló máa ṣe bó ṣe wù wá ó dẹ̀ wọ ẹ̀ ní interest òkú tiwa la gbé lọ sí plaza yẹn pé òkú ti tiẹ̀ òun ti sín pé kí ló máa ṣe bó ṣe wù mí mo dẹ̀ ní ó yá àwọn tí mo pè ẹnjíníà Ẹgbẹ́ Ọ̀run gan ò sí àràǹdì rárá láti gbà tí Ẹgbẹ́ Ọ̀run ti kókò yọjú mo wá pe ẹlòmíì pé kó jọ mo fẹ́ ṣe gíláàsì síbẹ̀ àwọn yẹn ló wọ́n fún mi ní àìdíà pé káwọn lọ wo bẹ̀ wọ́n dẹ̀ wo bẹ̀ wọ́n ní instead of glass yìí instead of car park pé kí ni yẹn máa yọ ó máa ṣí lórí òjò ó lè gbé àwọn yẹn ló fún mi ní àìdíà pé kí n ra block ká fi síbí báyìí pé tó bá yẹ pé owó wà ní òtún bá dẹ̀ sówó kí n sì ní sùúrù wípé kí n wá mọ nǹkan sórí ẹ̀ kí n ṣe jẹ̀ráàdì sí kí ni kọ́múníà máa ń sùn.
ẹ káàsán ẹ káalẹ́ gbogbo ọmọ Nàìjíríà. Orúkọ mi ò yí padà, Prophetess Kẹ́hìndé Rasheedat, àbúrò Ẹ̀gbin Ọ̀run. Mo jẹ́ àbílẹ̀ kẹta wọn. Lórúkọ Jésù ẹni tẹ́nítìkà. Ìdààmú tó máa ń dé bá bí ọmọ tó máa ń tó aṣọ dànù lórúkọ Jésù kò ní jẹ́ tiyín. Gbogbo ẹni tẹ́ rò pé máa bá yín gbá kàbà ògo tó padà yà kàbà náà lé yín lẹ́sẹ̀ lórúkọ Jésù Ọlọ́run máa pín yín níyà pẹ̀lú ẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ PA. Lórúkọ Jésù Ọlọ́run máa sún ẹlẹ́san rẹ̀. Ẹ̀san tó san ẹ̀gbọ́n mi lórúkọ Jésù Ọlọ́run máa san ẹ́. Bí mo ṣe wà mí kì í ṣe oní wàhálà o. Tẹ́ bá rí nínú ọ̀rọ̀ mi mi ń ṣe ẹni tó fẹ́ràn wàhálà. Àmọ́ ohun díẹ̀ ni mo máa sọ láàárọ̀ yìí. PA lálàkọ́kọ́ ó sọ wípé ẹ̀ta góòdù ẹ̀gbọ́n mi òun lè fi operation fún lọ́sítà tẹ́mi mọ̀ pé rọ́ ló ń pa. Ẹlẹ́ẹ̀kejì òun sọ fáwọn èèyàn pé wọ́n ló ṣe bẹ̀rẹ̀ agrandi ẹ̀ tí ò jẹ́ kí n ṣe wọ́n ló ṣe. Ó wá tún sọ lẹ́lẹ́ẹ̀kejì wípé ìwọ ló ta góòdù ẹ̀ òun lè fi ṣe bẹ̀rẹ̀ agrandi. Nígbà tó mọ̀ pé ó wà bú ló fi ṣàbú lálejò kí ló yẹ tó kọ lóyà PA tó sọ fún gbogbo ọmọ Nàìjíríà pé owó ẹ̀ náà ló fi ṣe sàárè fún. Ẹlẹ́ẹ̀kẹta oníwọ ti wà pẹ̀lú Ẹ̀gbin Ọ̀run fún 12 years. Ìwọ ló mọ gbogbo ohun tó fi ń ṣiṣẹ́ tó bá sọ ìwọ ló máa kọ́ àbúrò mọ́mí wa ló máa lọ gun. Ẹ mọ gbogbo ilé ẹ rèé títí àfìgbà tẹ́ gbẹ̀mí lẹ́nu ẹ̀. Ó ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tí gbogbo ènìyàn bá ń ṣe lé tí wọ́n bá ń jẹ lọ ìwọ ò ní jẹ lọ o Ọlọ́run máa sún ẹlẹ́san rẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin ó ní ẹ̀gbọ́n mi fi mí ré ṣẹ́ni tí tó bá fi èèyàn rèé ṣé èèyàn náà ló máa tún padà wẹ̀ fún ó mọ̀ pé gùn ni. Ọlẹ́gbọ́n mi fi mí ré nígbà tẹ́gbọ́n mi kú ẹ pé àwọn ọmọ yẹn ẹ tẹ́ kalẹ̀ nínú ilé tí ó fẹ́ èmi tó fi wá ré yẹn èmi náà ni mo wá wẹ̀ fún ni mo wá ṣe ẹ̀yẹ ìkẹyìn fún. Ó rí pé ohun tó ń sọ kò nítumọ̀. O ò lè wọ ibi tó wà gan ibi tó tó òkú ẹ̀gbin sí ìwọ bọ́sẹ̀ PA tó péré PA ṣó o lè wọ bẹ̀ torí ó di ilé ẹ̀rù fún ẹ torí pé o mọ̀ pé iṣẹ́ ibi ló ṣe torí o mọ̀ pé iṣẹ́ ìkà ló ṣe ọwọ́ ò mọ̀ nínú ọ̀rọ̀ tó wà lẹ̀ àmọ́ gbogbo èèyàn ọmọ Nàìjíríà èèyàn kan ni mo fẹ́ kẹ́ bá mi bi léèrè ọ̀rọ̀ kan o èyí tí ń ṣe àbúrò mọ́ mi wá ẹ bá mi bi wọ́n léèrè pé kí ni ìyá Bàsírá gangan rà nínú ìgbà wọn tí ò sanwó tó fi jẹ́ pé ó lu àràbà kan ṣoṣo nínú ìdílé ìyá Bàsírá ó dẹ̀ lù pa ẹ bá mi bi wọ́n o torí mo mọ̀ pé kò sí ẹni tó ń ṣe láyé yìí tó ń jẹ lọ ìyá bí bá pàdé àpòpọ̀ mọ́ PA ẹ̀ ń ta gbogbo properties ẹ̀gbọ́n. Ìyá bí bá ẹ kú iṣẹ́ Olúwa o Olúwa ọmọ máa san yín lẹ́san o ẹ dẹ̀ kú ibi tẹ́ ẹ gbégbin ọ̀run dé àfìgbà tẹ́ ẹ sìn débojì gbogbo ohun tẹ́ ẹ bá ṣe lẹ máa jèrè ẹ̀. Ìyá bí bá mo dúpẹ́ lọ́wọ́ yín lóòótọ́ mi ò sún mẹ́gbọ́n mi tó o àmọ́ ohun tí mo rí ẹ lè rí PA náà dẹ̀ ni pé wòlíì lòun ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ bá mi gbé bọ́ síta ẹ lọ wo gbogbo ohun tí ẹ̀gbọ́n mi post ẹ bá mi fẹ̀mí darí kí PA kó jáde ohun tẹ́gbọ́n mi sọ fún ìran tó sọ fún àti ohun tó ní kó ṣe ẹ bá mi gbé yẹ̀wò ẹ bá mi fi ẹ̀mí darí ẹ̀ nítorí Olúwa wí pé là ń tẹ̀lé nínú ìjọ PA ó máa kéré iṣẹ́ ọwọ́ ẹ̀. torí mo rántí pé ọjọ́ tí Ẹ̀gbin kú èsì tó bọ́lẹ̀ lẹ́nu àbúrò mọ́mì wá ni pé kò sékè mọ́ lókè gbogbo ẹ̀yin abiyamọ ẹ̀yin náà ẹ fi yè sí ọ̀rọ̀ yẹn kò sí èké mọ́ lókè nínú gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn Ẹ̀gbin kú ìyá bíbá gan ò lè débi tí Ẹ̀gbin wà òkè ni ìyá bíbá lọ tí wọ́n ń bọ̀ wọ́n bọ́lẹ̀ wọ́n ń gun òkè lọ ni. Ọlọ́mi package wòlíì bẹ̀rẹ̀ mi nínú sẹ̀lẹ̀ Prophetess Kẹ́hìndé tó bá ń gbọ́ Prophet K ìwọ gan wà ò ní dúró mi ò ní mo fẹ́ ṣe wòlíì lórí ìjọ ẹ̀gbọ́n mi torí ẹni tọ́lọ́run pè ó yàtọ̀ sí ẹni tọ́lọ́run yàn ó yàtọ̀ ó sí nínú àwọn tó máa bá mi dúró tó máa fi gagbága torí mi ò kì í ṣẹgbẹ́. kò sí wàhálà ò PA àṣẹ ibi tó sì ẹ̀gbọ́n wa dé o ti sọ́nà ní ìsinyìí o ní tó bá fún ẹ lógún wàá gbà tó bá gbà ẹran òun ló jẹ torí kò tọ́ sí ẹ ìwọ ọmọ àtòǹdó orí ìwà lásán yìí ìwọ ọmọ Oǹdó dùn ló padà sí Oǹdó. God is thicker than water ó lè yà wá láíláí ṣé ọjọ́ Ẹ̀gbin ni àbí wà tí ẹ tán ó mú ẹ ìpò ẹrú ló mú ẹ sí torí ó rún ẹ ó ń dà ẹ ríboríbo bó ṣe fẹ́ ni ó ń gbádùn ìlú òyìnbó mélòó ló ti wọ̀ visa mélòó nìran ẹ ní Ẹ̀gbin bẹ́ẹ̀ gbé gbogbo àwọn ẹbí ẹ tí ò sẹ́nì kankan tó máa sọ pé ó parọ́ àkọ́bí ìyá ẹ Ẹ̀gbin ló rán lọ lóyìnbó ìwọ fúnra rẹ̀ ó ṣiṣẹ́ owó fẹ́gbin ló fi ń bọ́ àwọn ẹbí ẹ. Afọ́jú tí kò kí ń ṣe ọmọ ìyá wọn àbí tí kò kí ń ṣe ẹbí wọn gan ọ̀rọ̀ tó wà lẹ́yìn kò ní sọ pé òun ò rí àbí òun ò bẹ́ ìwọ̀n láti tí wọ́n bá ń kọ́ fún tó bá ń fojú rí a máa mọ̀ pé
ìwọ píye yìí ìka èèyàn ni ẹ́, ìka èèyàn tó ń gbé náà ọmọ ènìyàn òun ni ẹ́. Kí ló dé fẹ́ bí ẹlẹ́bí sílẹ̀? Ó dẹ̀ fi wọ́n sílẹ̀, ó ti gbẹ́gbọ́n wọn débi tó ń wù ẹ́. Ó dẹ̀ gbalé ẹ lọ. Kí ló tún fẹ́? Ìwọ yìí ló máa pe teacher. Ìwọ yìí ló máa ẹ̀gbọ́n wọn tí gbogbo yín drag ọ̀gá ti tèmi ni. Kò dẹ̀ sí nǹkan tó ń lọ níbẹ̀ tí èmi ò rí. Torí kò ní fi ọ̀rọ̀ pamọ́ kò kí ṣe ní tó ń ṣe báyìí. Bọ̀ ìwọ PA Bọ́sẹ̀, ó ní ó pe teacher, ó ní ó fọ̀gùn bá wọn sọ̀rọ̀. Kí ló dé? Ó dẹ̀ fẹ́ lẹ́ni lọ́rùn sílẹ̀, gbalé ẹ lọ. Kí ni ìṣòro ẹ? Ó dẹ̀ fẹ́ bẹ́lẹ́bí sílẹ̀. Kí ló dé? Ó tún ní ó fi kan rẹ́, ó fi kan ṣe. Ẹni lẹ́ni tó ní lára kò kí ìwọ gan fúnra ẹ̀ sìn. Ó kẹ̀yìn wọn síra wọn. Ẹni wòlíì yìí kò fẹ́ rí lójú. Ó dẹ̀ dúró sáyà rẹ̀ torí pé Ọlọ́run lòun náà níwọ̀n bá tiẹ̀. Kò fi díṣẹ́ ẹ̀gbọ́n ẹ̀ lọ́wọ́. Nísìn ẹni tó ló fi rélẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ lò torí kò sí ẹni tí wọ́n mi báyìí ní àárọ̀ àná. Nígbà tí wòlíì yìí jí wá sílé wa tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Alátagán wà nílé wa tán ní pé kí ló dé? Ó gbé oníkálùkù dìde ó ní pé iṣẹ́ tí mo rán yàn fi kẹ́ jẹ. Gbogbo wa la gbọ́ ìfẹ́ mi sí mọ́jọ́ mọ́ kékeré gan mú kí ló dé ọ̀rọ̀ ló ń bọ̀ yìí. Ó dẹ̀ fóyà rẹ̀ pamọ́ kó ṣàánú ọmọ ẹ̀. Torí táwọn àṣírí tó bá wọlé bá tú tó ò ní lè dúró. Bíi pé tó bá ka àwọn ọmọ ìyá bá. Ó dẹ̀ ṣàánú ara ẹ̀ kí ló dé? Bíi pé tó bá ka àwọn ọmọ ìyá Bàṣírá 5 bíi pé ọmọ aka Bọ́sẹ̀ mọ́. Wọ́n lè ká ẹ̀ mọ́. Bọ́sẹ̀ ayé ò ní nítumọ̀ o. Bó ṣe yẹ igi lẹ́sẹ̀ gbogbo irun ẹ pátá lọ́lọ́run máa yẹ lẹ́sẹ̀. Bó ṣe máa rí nìyẹn. Ó ta góòdù, ó ta gbogbo ẹ̀wọ̀n òbí ẹlẹ́jọ́. Inú ẹ̀dẹ̀ sì ń dùn. Ó fi owó ẹ̀gbọ́n mi ṣe bẹ̀rẹ̀ grand ó dẹ̀ tún kọ́ síbẹ̀ pé Báyọ̀ ló yá PA. Ayé ò ní ló yá àmọ́ tó máa fi kúrò nínú ayé. Ó ti pa. Gbogbo àwọn abiyamọ tó wà ní ayé ìlọ́mọ máa fi eré o torí ẹni èpè ní ẹni tó ń fi bú òun ní ẹ́. Kò sẹ́ni tó máa jí kù ẹ́ tó máa jírí ẹ láàárọ̀ tínú ẹ máa dùn. Èyàn ò gbọ́dọ̀ ṣàgbákò irú ìwọ gbogbo ayé torí eléyìí ò bọ́ sẹ́ni lé rárá ibi gbogbo ọjọ́ ayé kìkì bí ló fi wà nínú wèrè. Wọ́n lọ́mọ babaláwo ní ẹ́ gbogbo ohun tẹ́ ṣe ní kọ̀kọ̀ ni mo rí àmọ́ mo mójú kúrò. Ó lé ọdún kan tí mo ti fojú kan ẹ̀gbọ́n mi àmọ́ mo ń fàdúrà mo fi ń jagun fún. Àmọ́ òun gan fúnra rẹ̀ túra sílẹ̀ òun ló jẹ́ kẹ́ fi rí mú o. Àmọ́ kò sí ohun téèyàn máa ṣe nípamọ́ ó hàn sí Ọlọ́run. Ṣé o gbọ́ ìwọ Bọ́sẹ̀ tó o bá fẹ́ wá fún mi máa bọ̀ jẹ́ ká fẹ̀mí darí ara wa. Mo wà lé fún ẹ ó lé mi ẹran ìyálàjà ẹran bàbá tó bí bàbá ẹran. Wọ́n lé Bọ́sẹ̀ mà ní wọn. Kò ní dá má jẹ́ tí bá dé fún ẹ tí bá dé fún ẹ. Ṣé ti gbàgbé pé ìyá ìbá sọ wípé egbin ń jáde sáwọn nínú àwòrán? Ara ni ẹ́. Inú àwòrán làwọn ti jọ ń sọ̀rọ̀. Gbogbo èèyàn ẹjọ́ torí Ọlọ́run bá mi bàbúrò mọ́ mi wá o. Òṣàbò lè gbè mí ṣe ní bó ṣe bá mi. Wọ́n ti fẹ́ pa wá tán o. Ìyá mi bá ló ṣí mọ́ mi wá lọ́wọ́ iṣẹ́. Ó gbaṣẹ́ ṣínṣìn lọ́wọ́ ẹ̀ kò rí jèrèdè ní. Ó tún ṣí Egbin náà lọ́wọ́ iṣẹ́ torí property Egbin ṣàbá mi bẹ̀ kó má pa àwọn ọmọ ẹ̀gbọ́n mi o. Tí nǹkan kan bá ṣe àwọn ọmọ ẹ̀gbọ́n mi ìyá mi bá máa jẹjọ́. Wọ́n máa jẹjọ́. Ìyá mi bá tún wá ní pé Egbin lòun máa yọ nínú fọ́tò. Ìyá mi bá láwọn Egbin lòun máa yọ nínú fọ́tò. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹjọ́ ṣé ẹ ti ríbi téèyàn ti ń báyàn sọ̀rọ̀ nínú fọ́tò ni. Ẹ̀yin wòlíì àgbáyé ẹjọ́ ẹ bá mi dìde o ẹ bá mi fẹ̀mí darí o. Ọmọ olè jẹnẹrétọ̀ méjì ló wà lórí òkè ó gbẹ́yọ kan ó gbé lọ kódà ẹni tó gbé fún ló wá sọ fún wa. Bọ́sẹ̀ ó ní pákéjì wòlíì ní mí fún mi ní oṣù kan àbóṣù mẹ́fà sínú ìjọ yẹn ó máa gbúrò iṣẹ́ Olúwa. Ìwọ gan ẹ̀rù á bẹ̀ ẹ́ ẹni ló máa padà kò sí. Òun ló máa fi jáde kúrò lẹ́kọ̀ọ́ yìí ó máa padà sípò ẹrú tó wà yẹn. Èmi àti ẹ ti tẹsẹ̀ bọ báyìí mo fẹ́ mọ̀ bóyá wòlíì ní ẹ lóòótọ́ àbí ènìyàn lẹ́nu ara. Ọmọ olè ó ti ń gba mílíọ̀n ó dẹ̀ ń lérí sẹ́gbọ́n mi bá gbà. Ó sọ fún mi pé mo máa gbà. Bọ́sẹ̀ ó sọ fún ìyá Mòyísì pé ó máa gbà. mo fẹ́ mọ bó ṣe jẹ́ o. kò sí ohunkóhun àfi tó bá kúrò lábí ọ̀ràn yìí nìkan ló kù. Mi fẹ́ mọ bó ṣe jẹ́ mi fẹ́ mọ bí bàbá ẹ̀ ṣe járọ̀ nìtò tí ìkọ̀kọ̀ bá ṣi ẹ̀gbọ́n mi. Wàá mọ̀ pé tí irin bá kọ irin ìkan máa tẹ̀ fún ìkan. Wàá mọ̀ pé ẹran tó fà tí ó jà ló ń pè ní nọ́mọ̀ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní. Jẹ́ káwọn ọmọ Nàìjíríà mọ̀ ohun tó ń kì í láyà ó ló ní babaláwo nígbẹ́jọ́ àwọn olè nìkan kan àfọlọ́run o. Ọlọ́run tí ò bá ti kúrò lójú iṣẹ́ gbogbo ibi tó bá ń lọ wàá máa bọ́ lọ́run níwájú ni.